Wo kí gbogbo ọmọ Ọlọ́run ní gbogbo ibi tí a bá wà pé a kú dédé àsìkò yìí o. Ìbéèrè kan ló tún gbé mi wá láti pé ká jọ bójútó díẹ̀, ká jọ yànnàná ẹ̀. So ìyẹn ni ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run náà máa ń fẹ́ láti mọ̀. So ìbéèrè náà sì ni pé wọ́n máa ń béèrè bẹ́ẹ̀ pé kí ni ìdánilójú ẹ̀mí mọ́. Gbogbo wa mọ̀ pàtàkì ohun tí ẹ̀mí mọ́ jẹ́, ṣùgbọ́n lónìí wọ́n rí bẹ́ẹ̀ pé onírúurú àwọn ènìyàn ní pàápàá jùlọ àwọn ènìyàn Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run bá pàdé àti wá yé wọn láti lè jẹ́ kó mọ̀ bí ṣé ẹni náà ní ẹ̀mí mọ́ dẹ̀ kí ni wọ́n ní ìdánilójú ẹ̀mí mímọ́, kí ló ń dá fi lè mà wípé ẹni báyìí ní ẹ̀mí mọ́. So ohun tí àwọn ọmọ Ọlọ́run máa ń béèrè ní gbogbo ọ̀nà nìyẹn. So ìyẹn náà mọ̀ ní pé ká jáde ní àkókò yìí láti tọ̀mọ́lẹ̀ sí díẹ̀. Mo rántí ní bí ọdún mélòó kan sẹ́yìn, so ọmọ mi kan béèrè kan ní ṣọ́ọ̀ṣì lọ́hùn pé kí ni a ṣe lè mọ̀ pé èèyàn ní ẹ̀mí mọ́. So tí mo fi dáhùn lọ́jọ́ náà níbẹ̀ pé ìbéèrè ẹ ti fi hàn bẹ́ẹ̀ pé ò tí ì ní. So tó náà pé ẹ̀mí mọ́ ò ṣe àlejò ìkọ̀kọ̀, kì í ṣe àlejò mi ò mọ̀gbà tó wá. So ẹ̀mí mọ́ jẹ́ ohun tó máa ní tó àmọ̀ kó máa ní. Ìgbà tí Jésù wà nínú ayé, ó ṣèlérí fún àwọn ọmọ ẹ̀yìn ni. Ẹ má jẹ́ gbàgbé gbogbo àkókò tí àwọn ọmọ ẹ̀yìn bá Kristi rìn, kò sẹ́ni nínú wọn tó ní ẹ̀mí mọ́. Ó ti sọ fún wa nínú ìwé Jòhánù orí 14 yẹn pé òun lọ sọ́dọ̀ bàbá òun, pé tóun bá lọ la tó máa rán ẹ̀mí mọ́ yẹn wá fún yín, tó wí nìyẹn pé tí n bá lọ àní lè rán wá. So yẹn bẹ́ẹ̀ pé gbogbo ìgbà tí wọ́n bá Kristi rìn kò sí ẹ̀mí mọ́, wọ́n sì ṣiṣẹ́ fún Olúwa. Jésù rán wọn jáde, wọ́n sì ń jókòó ṣe kí náà ló ń gbà náà, oníkálukú ń lo ẹ̀bùn wọn. So ẹ̀bùn yẹn ló dàbí pé ó fẹ́ mú ìfọ́jú wá lónìí tí a yóò mọ̀ yàtọ̀ láàrin ẹ̀bùn àti ẹ̀mí mọ́. Jẹ́ kí sáré lórí ọ̀fẹ́ yìí láti lọ sínú ìwé Iṣẹ́ Àpọ́stélì orí 18 Acts of Apostles chapter 18. Dẹ̀ máa wò láti verse 24 ńbẹ̀. Now ó sọ fún wa nípa ti ọkùnrin kan, àtàbà ti fẹ́ wà lọ́wọ́ oúnjẹ ṣùgbọ́n torí àkókò wa. So ó sọ fún wa nípa ọkùnrin kan tí wọ́n pè ní Apollo. So àbí ní Anisadra. So ó ní ọkùnrin ọlọ́rọ̀ ní ẹnu, ọ̀rọ̀ Ọlọ́run dùn ní ẹnu ẹ̀. So ó ní ó pọ̀ ní ìwé mọ́mọ́, á ṣàlàyé fún yín, ń báyìí ní Bíbélì sọ, ń báyìí ní Bíbélì sọ. Lọ́wọ́ ní ó wá sí Éfésù, ó ní ọkùnrin yìí ni a kọ́ ní ọ̀nà ti Olúwa bí a ti ń lọ tí ọlọ́gì lé ní. So a kọ́ ní ọ̀nà ti Olúwa. So ó sì ṣe ẹni tí ó gbóná ní ọkàn. Wọ́n ní ó ń fi àáyán sọ̀rọ̀, wọ́n ní ó sì ń kọ́ni ní nǹkan ti Olúwa. Kì í ṣe pé ó máa dé ṣọ́ọ̀ṣì tá a máa sọ wàásùn fún ẹ ní ọ̀nà mìíràn rárá o, ìwàásùn tọ́lọ́run náà ló ń wàásùn. So wọ́n ní ibi tó fẹ́ parí ẹsẹ̀ 25 ni wọ́n ní kìkì baptisi Jòhánù lè ó mọ̀. Now bí ó ti ní ayan tó yìí, bó ti ní akitiyan tó yìí, kò tí yẹyin. Now ìwàásùn ibi tí orí ọ̀fẹ́ ti baptism ti Jòhánù tó sì baptism gbà náà sọ fún abẹ́ pé ẹnìkan ń bọ̀ lẹ́yìn òun, pàtàkì tí òun ò lè tó tún pé ń bọ̀ àfẹ́mi mímọ́ baptisi, ṣùgbọ́n ẹni yóò la ìbaptisi ti Jésù kọjá débi tí ò rí ẹ̀gbọ́n gbà. Kò di lọ́wọ́ láti má wàásùn, kò di lọ́wọ́ láti má fi òye ọ̀rọ̀ Ọlọ́run yé àwọn ènìyàn. So ó sì bẹ̀rẹ̀ sí fi ìgboyà sọ̀rọ̀ ní sinagogu. So ó ní nígbà tí Aquila àti Priscilla ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, wọ́n sì mú un wá sí ọ̀dọ̀ wọn. Wọ́n ní wọ́n sì túbọ̀ sọ ìdí ọ̀nà Ọlọ́run fún un dájúdájú. Àwọn tí Priscilla àti Aquila, àwọn náà jẹ́ ọmọ Ọlọ́run dáadáa tí a mọ̀ dájú. So àwọn eléyìí ló kọ́kọ́ bá ọkùnrin pàdé. Náà bó ti ń sọ̀rọ̀ tó yẹn tí àwọn yẹn sì máa jókòó dáadé rásá, ṣùgbọ́n òye yí àwọn wípé ọ̀rọ̀ Ọlọ́run tí ìyáwó ìdájú. Síbẹ̀síbẹ̀ wọ́n kọ́kọ́ wọ́n sọ̀dọ̀ ara wọn, àwọn náà fọ̀rọ̀ Ọlọ́run yé kó tó di pé Paul máa bá pàdé dé. Kí ló mú kí àwọn abílẹ̀ máa fọ̀rọ̀ Ọlọ́run yé? Níbẹ̀ pé àwọn ilé ti ní ẹ̀mí mọ́, wọ́n rí pé nǹkan kan ṣòfò nínú ìrìnàjò ẹ̀. Náà tá a bá ka ẹsẹ̀ yẹn parí, tá a bọ́ sí orí 19 that's chapter 19. Àárín ìgbà tí Paul dé ní ọ̀dọ̀ wọn. Náà Paul láti máa bá àwọn sọ̀rọ̀ pé ẹ má bínú o, mo rí pé ẹ̀yin náà ṣiṣẹ́ Olúwa o àti gbogbo ẹ̀ o, láti ẹsẹ̀ kìíní chapter 19 yẹn pé nígbà tẹ́yin gbàgbọ́ ṣe gba ìmọ̀ bí. Now ẹ rí bẹ́ẹ̀ pé òun gbà tí wọ́n wá jókòó dá lókun tó wí fún bẹ́ẹ̀ pé àwa ò gbọ́ pé ẹ̀mọ́ kan wà. Dẹ́ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ pé kí ló wà nínú wọn tó fi ṣe ẹ̀bùn náà sí mi lé. So bá ti rí lónìí nìyẹn, ẹ̀bùn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń lò lónìí, wọn lo ẹ̀mí mímọ́, kò sẹ́mi mọ́ nínú ayé wọn. Dẹ́ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ pé kí la ṣe máa mọrú wọn. Àwọn òtítọ́ tó wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ pé ìdáhùn lórí yẹn ni bẹ́ẹ̀ pé ẹni tí ò bá ní ẹ̀mí mímọ́ kò lè mọ bí ẹnìkan ní abẹ́nìkan ò ní. Now ìyẹn máa gbé wa lọ sínú ìwé Kọ́ríńtì yẹn, Kọ́ríńtì kejì, 1 Corinthians chapter 2. Now 1 Corinthians chapter 2. Now a ní lè kà púpọ̀ níbẹ̀. Ṣùgbọ́n tá a bá fẹ́ gbádùn ẹ̀ dáadáa, ẹ jẹ́ ká wò láti ẹsẹ̀ ìkeje, ṣùgbọ́n ẹ jẹ́ kí n wò láti ẹsẹ̀ 14 níbẹ̀. Ó ní ṣùgbọ́n
ènìyàn tí a bí nípa ti ara kò gba ohun ti ẹ̀mí Ọlọ́run wọn ni nítorí wèrè ni wọ́n já sí fún òun kò sì lè mọ̀ nítorí nípa ti ẹ̀mí ni a fi ń wádìí wọn ṣùgbọ́n ẹni tí ó wà nípa ti ẹ̀mí a máa wádìí ohun gbogbo àti ohun tó ṣẹlẹ̀ sí Priscilla àti Aquila wọ́n rí ẹni yẹn lóòótọ́ ló sọ̀rọ̀ ló wàásù ṣùgbọ́n láti inú wàásù yẹn wọ́n kókò wò pé ṣé ẹni ní ẹ̀mí báyìí ṣé ẹni ẹ̀mí mọ́ báyìí so ó nílò kí ẹni tó ní ẹ̀mí mọ́ kó tó lè wádìí ẹnikẹ́ni ìbàjẹ́ wòlíì ìbàjẹ́ àpọ́sítélì so ó nílò láti kọ́kọ́ ní ẹ̀mí mọ́ kó tó lè mọ̀ bí ẹni kejì ẹni kó tó mọ̀ bí ẹni tó ń wàásù ẹni kó tó mọ̀ bí ẹni tó sàsọtẹ́lẹ̀ ẹni so ẹ̀mí ni a fi ń wádìí ohun gbogbo ìtìpẹ́lú wí nìyẹn so now ó wá tẹ̀síwájú ó ní ṣùgbọ́n kò sí ẹni tí ń wádìí ó ní kò sí ẹni tí ń wádìí rẹ̀ ní o bá ti ní ẹ̀mí mọ́ o lè wádìí ẹlòmíì ṣùgbọ́n ìwọ náà nílé ìjókòó wádìí ṣùgbọ́n a lè wádìí ẹlòmíì láti ẹ̀kọ́ mọ̀ bẹ́ẹ̀ àgbéyà ẹ̀mí Ọlọ́run wà nú ẹ̀ àbí kò sí ṣùgbọ́n bó o bá ti ní ẹ̀mí wàá kàn rí pé bẹ́lẹ̀ bá ní pé kó o forí sọlẹ̀ wàá forí sọlẹ̀ ni bàbá gidi ló bá ti rí iṣẹ́ ìyanu ní ọwọ́ ẹ̀ tó jókòó ṣe so bí Apollo ti ń jókòó tó wàásù bẹ́ẹ̀ kò ní kó má ṣe ìyanu kò ní kó má ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu torí pé ẹ̀bùn ni wọ́n yẹ ẹ̀tẹ̀ sáà so ṣùgbọ́n lónìí ojú àwọn èèyàn fọ́ sí àwọn ìjìnlẹ̀ ṣùgbọ́n tó ń jókòó níbẹ̀ pé Ọlọ́run dẹ̀ ń lò kì í ṣe gbogbo àtọ́ Ọlọ́run lò ni ẹ̀mí Ọlọ́run wà nínú wọn kára o òṣò mo sọ bẹ́ẹ̀ pé nígbà táwọn ọmọ ẹ̀yìn wà láyé pẹ̀lú Kristi àwọn náà Jésù rán wọn iṣẹ́ wọ́n sì ń lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ìdánilójú ẹ̀mí mọ́ lọ́tọ̀ tìgbà tí Jésù ń lọ yàwó ìkẹ̀kẹ́ tí màá mẹ́nu bà kó tó di pé a lọ níbẹ̀ pé a ò ní gbàgbé o bí ènìyàn bá di àtúnbí kò lè rí ẹ̀mí mímọ́ lónìí ẹ máa rápọ̀lọpọ̀ tó lọ sórí òkè mo fẹ́ gbà mo fẹ́ rárá o náà àwọn ọmọ ẹ̀yìn gbogbo àti wà kiri lọ́wọ́ Kristi Jésù jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ mi ò tí ì lè fún yín báyìí o ànílò lẹ́yìn ìgbà tí Jésù gan lọ ó láti sọ pé kán lọ sí yàrá òkè tó ti lọ lu ọjọ́ mẹ́wàá kí ibọn ṣeré bẹ́ẹ̀ o wọ́n wà ń bẹ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú ìwópalẹ̀ náà kò sóòrò ọ̀fẹ́ fún wọn ní àkókò ìlàsọ̀gbọ́n fẹ́ wọnà láti lọ dẹ́ṣẹ̀ wọ́n wà ń bẹ̀ fún ìwópalẹ̀ ní àkókò iná lórí ọ̀fẹ́ ìbápàdé yẹn ní àkókò ìlàwọ̀ wọn palẹ̀ ní àkókò náà di àtúbí lẹ́yìn ìgbà yẹn ni ẹ̀mọ́ tó ṣẹ̀ wá wọnú ayé wọn so lónìí n ta àdúgbò ni lónìí ẹbí yìí kan bọ́ jáde láti ilé ọtí jáde aṣọ ó lè máa bèrè fún ẹ̀mí mọ́ ẹ̀mí mọ́ ò ń gbé bí ìdọ̀tí ara o ẹ̀mí ò kí gbé bí ìdọ̀tí má gbàgbé mo ti sọ nípa kí a tó lè ní ẹ̀mí mọ́ agbọ́dọ̀ di àtúbí àkọ́kọ́ nìyẹn dẹ́nì kejì níbẹ̀ pé kó tó lè mọ̀ bí èèyàn kan ní ẹ̀mí mọ́ wọ̀gán gbọ́dọ̀ ni so kí ló wá náà báyìí o tó náà níbẹ̀ pé kọ́kọ́ sa gbogbo ipá ẹ̀sà di àtúbí then lẹ́yìn ìgbà yẹn ó rọrùn fún Kristi láti yọ̀ǹda ẹ̀mí mọ́ fún ọ then nígbà tó bá ti ní ẹ̀mí mọ́ ibi kí yóò kó lè dé nínú ayé ìsọtẹ́lẹ̀ yóò kẹ́nikẹ́ni máa sọ ìran yóò kẹ́nikẹ́ni máa rí ó rọ̀ ẹ́ lọ́rùn láti lè mọ̀ bí ẹni tí pa ẹ̀mí sọ̀rọ̀ àbí kò ti pa ẹ̀mí sọ̀rọ̀ so bí ọ̀rọ̀ àtúnbí ṣe nìyẹn so a nílò ìdánilójú ẹ̀ bọ̀ àwọn eléyìí á ràn wá lọ́wọ́ díẹ̀ láti lè mọ ohun tí ìdánilójú ẹ̀mí mọ́ jẹ́ Jésù á ràn wá lọ́wọ́ Ọlọ́run á sì bò fún ọ̀rọ̀ ẹ̀ nínú ayé wa ẹlẹ́dàá ayé àtọ̀nà tó lòdù kọ gbogbo wa a máa tó wa kọ́ ní gbogbo ọ̀nà ìta sì ń gbọ́ tà sí àníṣọ lásán rírí ẹ̀ níjọba Ọlọ́run àníṣọ dànù lórúkọ Jésù bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa àmín.